ẹ jọ̀ọ́ ṣé ẹ lè dárúkọ yín fún wa ní ṣókí. Orúkọ mi ni Olúwaṣẹ́gun Adéní Daniel. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé àwọn òṣèré méjì kan wà tó jẹ́ òṣèré ńlá tí gbogbo wa mọ̀ dáadáa tí wọ́n yanrantí nínú film industry. Nínú Fẹ́mi Adébáyọ̀ àti Ọdúnládé Adékọ́lá, òṣèré wo lẹ̀yin fẹ́ràn jù? Òṣèré wo lẹ rò pé ó ń ṣiṣẹ́ takuntakun jù tó dáa jù náà méjèèjì? Ọ̀gá Fẹ́mi Adébáyọ̀ àti ọ̀gá Ọdúnládé Adékọ́lá, àbí bẹ́ẹ̀ kọ́ sà? Actually tí mi ò ní parọ́, àwọn méjèèjì kò sí tí kò ní action nínú àwọn méjèèjì. Bàbá wa ní ká wò gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi, èwo ni mo nífẹ̀ẹ́ sí jù? Tí mi ò ní parọ́ fún yín o, Ọdúnládé Adékọ́lá. Torí kò sí èèyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ kan jù kan lọ. Ìyẹn certain, ìyẹn sure. Okay, so kí ló dé tẹ́ fi mú Ọdúnládé? Ọ̀rọ̀ ńlá lẹ́bìnrin yẹn, ní kí ló dé tí mo fi mú Ọdúnládé Adékọ́lá? Actually náà tí n bá ń wo fíìmù ọ̀gá Ọdún Adékọ́lá, sincerely speaking, ó máa ń fún mi ní joy. Though tí ọ̀gá Fẹ́mi Adébáyọ̀ náà ó máa ń fún mi ní joy, but kò sí bó ṣe lè wù kó rí, ó máa yàtọ̀ síra wọn. A sì lè rí àwọn nǹkan tó máa ní ọ̀gá Fẹ́mi Adébáyọ̀ tí wọ́n dáa ju ti Ọdún Adékọ́lá lọ. Bẹ́ẹ̀ kà ṣẹ̀dẹ̀ ni tọ̀dọ̀ tèmi o, kò sí tí ò dáa, but tí n bá wo fíìmù ọ̀gá Ọdún Adékọ́lá, mi lè parọ́ fún yín. Máa ń gbé yín débẹ̀. Ó máa ń gbé mi débẹ̀. Very good. Ẹ ṣé olóòtú. Ok, ṣé ẹ lè dẹ́mọ díẹ̀ nínú pa bí ẹ ṣe lérò pé Ọdúnládé máa ń ṣe nínú acting wọn? Ẹ ṣe fún wa. Màá gbìyànjú. Apá mo ṣe lè bẹ̀rẹ̀. Ọmọ yìí. Ẹ̀má. Báwo ni? Ẹ wo olóòtú mi. Ṣẹ́jẹ́ yìí díẹ̀ tẹ́ ṣe gọ́sẹ̀ gan-an, ẹ gbìyànjú, ẹ try. Oh my God! Mo ti rí ojú Ọdúnládé lójú yín bẹ́ẹ̀ ṣe sáré ṣe díẹ̀ yẹn. Ẹ ṣé gan. Ok, so ẹ ṣé gan Mr. Ṣẹ́gun Adéníyì. Ẹ káàbọ̀ sà. A tún máa kàn sí yín tá bá tún ti ní any assistant ní orí ètò yìí, tá bá tún ní ìbéèrè míì, a tún máa gbé wá sórí ètò wa. Kò sí problem sà. Ẹ ṣé gan. Thank you baba.